ẹ̀ẹ́dẹ̀ wọlé ọbàjẹ́ ọmọọ̀rọ̀ sọ. Rẹ̀sẹ́lì ẹ pàdé yín sínú kòtò ọ̀run ni látàárọ̀ ó dà pé ó ti fẹ́ jáde àbí. Rẹ̀sẹ́lì Rẹ̀sẹ́lì àsìkò ọkọ Rẹ̀sẹ́lì sígírì Rẹ̀sẹ́lì Rẹ̀sẹ́lì. Tolu ọmọ ìrè kẹrù kó làwọn kùnú sílẹ̀ ní sẹ́ẹ̀lì. Alájà lẹ́nu ṣíbo ti ń kọ́. Àwọn nìyẹn lẹ́yìn. Ẹ̀yin kọ́ ní báwí ẹ mọ́ bínú. Afusa, sorry pé tí mo ti sà ní dàbí ni. Sẹ́yìn náà rí pé àwọn tí mo ti sà lèmi náà ń dà síbẹ̀ ni. Bóyá ojú mi ń dùn mí nù. Bóyá o. Màá là sọ́mọ lórí. Alájà, aláìlẹ́kọ̀ọ́ ọmọ. Àti kékeré ní tí ń bá wọn lọ. Stop ṣe bẹ́ẹ̀. Lọ ń bá wí. Ṣùgbọ́n ilẹ̀ jàre. Afusa, what's the response story? What's the response story? You know the super story. I'm living in Lekki. I'm living on Thailand. Come here and see egg by side delivery. Here and delivery in Ojo. Number 25. Ẹ dákun bo number 25 wà. Ẹ bá mi lọ síwájú náà. Iwájú bẹ̀ o. Ẹ ṣeun. I live on Thailand. Island wọn ní láti dé. A ti ṣe delivery gbà kọ́ lọ sáà lóyún. Okay, estate wọn ni. Estate àwọn Arábí. I live on Thailand. Ẹ ṣeun. Number 25. Oríṣiríṣi kọ́lọ́ sàṣánú nù. Ìrírú Ọlọ́run rí ẹgbàá mi, àdúgbò ẹgbàá mi. Ó tiẹ̀ ti dá báun. Níbi lolúwa ràn mí lọ́wọ́ dé. Àti wá dojú ọlọ́mọ òtó. Ìlọ́bì kankan mọ́. Ìyá pé deliver in person. Kọ́ tó bá yé mi jẹ́. Ogun pàwájú, ogun fárá ò lẹ́yìn, ogun fárá ò kan mo sì là kọjá wọn. Hello there. Hello. Oh, okay. The delivery person, right? Yes, Awani. Okay, just keep coming straight down. Down, the olórí ibu yín wo. You say what? That room is for you. What about that room? Mo tún wá dé estate yín. O me tún wá lọ ṣuan. So what are you trying to tell me that you cannot come further or what? What are you saying? Mo worry ẹni sùúrù ẹ káyì. Ẹni sùúrù ní bá ń jà o torí customer is always right ni. Ṣé rí òsán ní Lekki kan? Ó la inú estate yín kọjá. Yín gbé nǹkan tán ni wá deliver fún yín láti ọ́fíìsì wa. Yín gbé gbanu rẹ̀. Ẹ lọ gba pàdé níbi tẹ́ ti pàdé. Mẹ́sàn-án pẹ́ dúró síta o. You dare not try that. You said what? Ṣé mo yẹ tí mo sọ fún kíní yẹn? Ẹ sáà make sure pé ẹ dúró síta o. Kó mọ̀ pé kọjá lé yín torí mo ti gbìyànjú ajé tó. Don't even try. Wọ́n má bá mi play rubbish o. Ẹ ṣeun. Àmọ̀ rẹ̀ sí ká bá ara lọ́jọ́ mi. Thank you. Hello. Are you sure this guy is normal? Are you mo de ko? Are you ní sí padà sí? Ní padà sí mọ́ níyà. Agbára Ọlọ́run. Sorry wọ, ilé number 5 lọ ń lọ o. Mo ti kọjá number 5. Ṣé ń gbé ọba? Kọ̀lẹ̀ máa lọ. Number 5 ni o. Mo kọjá number 5 o. You know what I need to tell you? Ẹ̀dá àbáyé mi. No GCSE. No A-level. There is God in everything we are. Ìwà rẹ̀ jayọ̀. Òpònú ni mímẹ́ mọ yọ owó o. Ẹja gbígbẹ yíyan jíjẹ rèé. Ìmúkan ìwọ̀n sanwó o. Ìra méjì kí n mọ lọ. Ìwà rẹ̀ jayọ̀. Ẹlẹ́ja yín mọ̀ ti dé o. Ìrẹ́jà ayọ̀ kí n fi ṣe bẹ́ẹ̀. Ìwà rẹ̀ jayọ̀. Ẹja gbígbẹ rèé o. Ẹlẹ́ja yín. Ẹ bẹ̀ bọ̀ báyìí. Ẹ pè mí. Okay. Ṣé ẹ mọ̀ báwọn?
Yín ṣeun. Ẹ wá sọ̀tì bí. Ẹ ǹlẹ́. Ẹ sì kú ọjà. A máa dúpẹ́. Àmì yìí mọ. Bá kúkú kiri ọjà. Á jẹun. Kọ́lọ́n ṣàánú wa lórílẹ̀-èdè. Mo sì mọ́ fi gbogbo ara gbádùn polówó ọjà yín o. Àbí o, ẹ̀mú kan, ẹ̀mọ́ sanwó, ẹ̀kọ́ méjì, kẹ̀mọ́ lọ. Ọrọ̀ ajé ni. Ká mọ́ parọ́. Wọ́n sì wá gbé dáadáa o. No, ẹja lẹ́jà. Gbogbo rẹ̀ ló pẹ́ lórí iná. Afárabalẹ̀ sí dáadáa ni fún ìgbádùn yẹn kọ́sítọ́mà wa. Ìyé kí ní jẹ ní rí bó ṣe rí. Gbogbo rẹ̀ yí dáadáa lẹ́nu. Kí wọ́n fi ṣọbẹ̀ fọ́. A máa tú tùkẹ̀tùkẹ̀ sí yín lẹ́nu ni. Ẹja ń dùn. No, 100% perfect ni. Wọ́n lè pẹ́ ẹja odò ni. A dryer will confuse you. Bí àṣàyàn eléyìíbó ni. Tọ́ pẹ̀lẹ́. Ẹja mú kejì sí. Ẹja yíyan rèé. Ẹ ṣeun. Ajá wa o. Ẹ mọ̀ ta o. Ọlọ́gbẹ̀ẹ́ ìwà ń bèè ṣé ìfẹ́ rọrùn. Ẹja lórí bọ́ ni. Bọ́lẹ̀ nìkan kọ́. Tí mo sẹ̀mí mẹ́yẹ bọ̀ lápò. Ìyá kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé? Ó bí mi lẹ́ẹ̀kan sí. Kí mi dé ọ lóhùn. Owó ẹja kọ́ ọmú ń kọ́. Ṣé ń sanwó ni? Ṣèbí ìyá ilé gbígbá lé mi lórí. Ló fi mọ̀ yàtọ̀ ní èmi àti ìyá rẹ̀. Ẹjọ́. Ìfàlájà ta yín o. Ìgbéyà mi léta o. Ọ̀dẹ̀ ẹ̀mọ̀ mi ni. Ọmọ oróyàn kí mo jẹ́. Màá bọ́ ọmú nǹkan lẹ̀. Màá bọ̀ da wèrè pọ̀ mọ́ra wọn. Màá bọ̀ tú wèrè lẹ̀ ó pọ̀. Kò sí ní tẹ́ẹ̀sì. Ṣèbí bí lèmi àti yín wà. Tẹ́ ń sẹnu bíi ẹ̀mú kan, ẹ̀mọ́ sanwó. Ìwọ wá jẹ́ Sanwó-Olú. Ẹ̀kọ́ méjì kẹ̀mọ́ lọ. Ẹ̀mọ́ kó méjèèjì lọ kí n mọ̀ wọ̀ ọ́. Tọ́ ẹ ṣeun. Ẹ̀mọ̀ ta. Tó bá kọjá bẹ́ẹ̀ ni. Máa nà ọ́ lóògùn. Máa nà ọ́ ní nǹkan. Ògùn ni kẹ́ mọ́ sọ. Ògùn ni kẹ́ mọ́ sí ẹ̀ bá ń sọ rárá. Sọ́yẹ́ tó ògùn ni. Mo bógùn lé ni. Ẹ̀yà ta ni. Kò sí nǹkan tẹ́ ṣe. Mo sọ fún alákan ni pé ọmọ mi ni. Ọmọ oróyàn kí mo jẹ́. Máa nà ọ́ lóògùn. Ògùn ni kẹ́ mọ́ sọ rárá. Ògùn lẹ̀ lè fi alẹ̀ mọ́ mi. Ìdílé lóògùn mo mọ̀ ti wá. Ìmọ̀ kí n gbéraga mọ̀ ni. Sẹ́mo bàbá Ògúndé, àwọn bàbá wa. Sẹ́mo Fádéyì Olóró, àwọn lẹ̀gbọ́n wa àgbà. Sẹ́mo Sunday Igboho, àwọn náà bí mi tẹ̀lé. Sọ ẹ̀ lè fi ògùn kẹ́kẹ́ fi alẹ̀ mọ́ mi. Èmi gbogbo ara kìkì ògùn. Ìgbà kí n gbéraga ni. Ògùn wà nù mi. Máa nà ọ́ lóògùn. Ẹ má fojú di mí o. Ògùn yẹn lè gbé lé mọ́ mi. Wọ́n á ní kí ló ti ṣe yé wa lọ́tún lọ́sì. Ẹ̀yin ìyá ó ti ṣẹlẹ̀ o. Ọmọ ìfọwọ́ lágbá mi lójú bí o. Ẹ fún mi lágbára lápá bí. Mo fẹ́ lágbára. Ẹ fún mi lágbára lápá bí. Màá fi bọ̀ ọjà. Máa nà ọ́ ní nǹkan. Èmi ni mo kọ́ sọ. Ó dá ó. Apábọ́ ní kí n ti gbà. Mo nílò ògùn. Ògùn gùn mi. Ẹ fún mi lóògùn. Lóòótọ́ ìjà ti dópin. Ogun rẹ̀ ti tán báyìí. Káwọn alága fi jọmọdé lọ. Òun ni mo ti fi wọ́n nì. Tó bá ti padà rí mi láyé rẹ̀, wọ́n máa pè mí rajà lọ́wọ́ mi. Bí kí ìwà àgbà láyé rẹ̀ ni. Ìrẹ́jà yín ṣe bẹ́ẹ̀. Onídúró mi ẹ ṣeun o. Agbẹjọ́rò mi ẹ máa ṣeun o. Bóyá nìṣó ń bẹ̀. Wọ́n sì wò sùn. Wọ́n mọ̀ yọmọdé jẹ. Lọ́sàn-án gan nìṣó ń bẹ̀. Wọ́n rí fíìmù lónìí. Bó jẹ́ ènìyàn lè dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Ṣé bí lọ́lọ́ ti ra kíní o? Yes. Ẹ ká san o. Ẹjọ́ mọ́ kí mi. What? Ṣé ilẹ̀ ta channel tí ó pè fọmọ? Ta channel. Ẹjọ́ kò yé mi. Kò lè yé yín. Yín sì láyé yín. Èmi mo rán ọmọ wá. Kó wá mi subscribe sí GoTV Alájà. Yes. Nígbà tí Man City àti Chelsea tí wọ́n sì ń play, níṣẹ́ ni mo wá channel sí lórí GoTV Alájà. Ẹ fẹ́ wo Super Sports? Yes now. Ṣé lẹ́yìn méjèèjì ẹ fọ́ ni? Ṣé lórí 1,200 naira subscription tẹ́ ṣe? Ẹ jọ̀ọ́ iye tálájà fún wa nìyẹn. Funke! What? Pé ọmọ wọrí tiẹ̀ ò jẹ́ fún ọ lésì. Ẹ wo bá ṣe rí bọ́ọ̀lù wò lórí GoTV. Èyàn ló bá wa méjèèjì o. Bọ́ọ̀lù ẹ̀yin náà ṣe fẹ́ wo Super Sport. Pẹ̀lú local subscription tẹ́ ṣe. See, with your 1-2 subscription, you only have access to NTA 2 Channel 5, NTA 2 Channel 7, NTA 2 Channel 10, MITV, OGTV, MBI, Super Screen and Cartoon Network. So nǹkan tẹ́ ẹ sọ ni pé kò sí channel àti lè wo sẹ́sì rárá. Even match Eyimba àti Kano Pillars ẹ lè rí. Exactly. Ẹ wò Afusa èmi fẹ́ wo Chelsea àti Man U lálẹ́ o. What? Fẹ́ wo Super Sport pẹ̀lú 1,200. Ẹgbẹ́ yín ló ń ṣe 20,000, 30,000. Ẹ wò má ní mi nára jàre. Kí ni give ṣe? Ẹ ta Super Sport oní 200 naira wá. Èkó wé ìkẹlẹ̀ ayẹyẹ Kí ni ẹwẹ́ dẹ́kun ìráyè ẹjọ́ wa alájà ni lọ́la kọ́tà fi sínú wa. Mama ilé ìwà lélẹ̀ good gan ló fi ṣe kò ṣe é fẹ́gbó kan. Original ni ló fi Ṣé ṣe. ti ṣe? Mama. Ẹwẹ́ dẹ́kun ìrá fóònù ẹ wo. Mama. Nǹkan sínú náà ni náà rà wá. Ẹ ní bá ra fún mama. Ní dàbà tẹ̀ nídìí fóònù gan ẹ lè tún ta.
150k ni. 150k ni. Ó tó yun. 150k straight up. 85k ló ń ta lọ́jà lásán mo kàn ní kí n drop ẹ̀ ti pé street. Ewa ẹ̀gbọ́n fẹ́ ra lọ́wọ́ mo kàn ní pé kó má yẹ pé kí ni street pé kí n sá ṣe street. Ẹ mọ̀ kí tó ṣẹlẹ̀ ni. Wọ́n ní lọ ra ògì àtàkà wa. Ṣùgbọ́n ìmọ̀ bóyá ẹ lè lówó. Okay. Ó sá ti fún yín lọ́wọ́ ẹ bá mú fóònù. Mama. Kó tán ni. No, lọ́wọ́ tẹ bá charge ẹ̀ lọ́wọ́ kan báyìí straight up ni. Ẹ sùọ́. Ọlọ́run. Mama. Kí ni? Ẹ má ṣe báyìí náà. Kí ni ẹ̀kọ́ rí kíní lọ́wọ́ yín? Ẹ má ẹ̀kọ́ rí kíní lọ́wọ́ yín. Àwọn ọmọ bọ́ọ̀ ìwà bẹ́ẹ̀. Bọ́ọ̀ ìwà bẹ́ẹ̀. Ó bọ̀ wá ṣe bí kíní ni. Ṣé ti yé yín bẹ́ẹ̀? Ẹ má ṣe bí kíní. Ó tún tọ́lá tuntun ni. Bọ́dọ̀ máa ṣe lẹ́kọ̀ọ́ máa mú dání máa ṣèmú ẹ̀ ní. Ọmọ rí. Kó má rí. Ẹ ṣeun. Èmi dára jẹ́ òde gan-an ti wọlé. Ẹ ṣeun. Ìwọ̀n ló ti gbá sájà. Wó. Níwọ̀n gbà lóde wájú jáde tó sèǹdì máa ìdí wọn. Mo dáhùn. Yé wọ́n ti gbá mi. Mo ti rọ́ṣẹ́ wà so 5,000. Alájọ́ pa mí lónìí. Yé ó ti padà dọ́ṣẹ́ mo dáràn. Ọdún ń takùtà ẹ bọ́ sá o. Bọ̀dá wéèrè tó tọ́ṣẹ́ sí mi lọ́sẹ̀. Àǹtí ìgbáyé. Okay. So another one. Excuse me. You met me here now. As you can see, she's attending to me. I'm going to wedding gala on Monday. Auntie Afusa, calm down. Imoro see me. You understand? Money appointment. Very early. Any peki ma fi den alone ton ijomo mi bo. Ẹ wo ṣé tí bá mi ṣe yẹn tán. Iye ni tí fẹ́ ṣe tán. So ẹ má sọ bá mi send 100k sí account yìí. A kò ti mọ̀ tẹ́lẹ̀. She what? Àwọn olówó tí sílẹ̀kùn fólè. Ẹ̀yin nu Ọlọ́run. Network ó mọ̀ ní rọrùn. Wọ́n dá mi ń gbèsè o. Ẹ jọ̀ọ́, kẹ́dẹ̀ tí bá mi ṣe 400k sí another account yìí. Thank you. Bóyá kẹ́dẹ̀ gbé POS now. Ṣé ní kẹ́dẹ̀ gbé POS kó ládùúgbò fún wa. Ká mọ̀ rí yín lò mọ́. Please don't insult me. Kíni? Tí máa insult rẹ̀ kí ló ṣe? You dare not try to insult me. Kí méjì dẹ̀ ní sùúrù fúnra yín ló sì pé o. Àwọn olówó ọdún kan. Ṣègbádìí yẹn yín. Ṣègbọ́kàdé owó kan ní mọ́ ń jẹ. She what? Sáwa mọ̀ pé attend ni. Mi rí ẹ blame. The more you see ni, the less you know. Mo sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ìyá àgbà lókè àrò. Gbàmúgbàmú jìgìjìgì. Nuisance ni ẹ. She what? And I don't think I have time for a riffraff like you. Lè ní time. Ṣé báwọn ló fà? Tán gbé mi lé ọ lọ́wọ́. Àwọn méjì ni ó sì kú. Nígbà táwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo, tán bá kó sí wọn lọ tán. Àwọn amúrasùn. Àǹtí Afusa, ọ̀rọ̀ yẹn mi pọ̀ jù. Ní sùúrù. Ìmọ̀ ṣe bí yẹn ní sọ̀rọ̀ ní sùúrù. Ẹ wo ẹjọ́ fún mi ní ATM card mi. Actually, mo fẹ́ transfer another 800k tẹ́lẹ̀ ni. But mi rò pé bí I'm continue with this thing. Send me this thing. Orí ẹ bàjẹ́ lọ́rùn ẹ. Orí ẹ fọ́ dànù. Àǹtí Afusa enjoy calm down fún mi ní sùúrù. A kò sì mọ́rú wọn tẹ́lẹ̀. Àwọn one night stand. Kó tó wọṣọ ọ̀run igbó òtútù. Orí ìdí gan lébè. Àwa ṣiṣẹ́ fowó wa ni. A ṣiṣẹ́ fowó wa ni. Owó tí irú wa ìbáná. A ṣiṣẹ́ fún ni. Àwọn òtẹ́ǹdì. Kí lè àtẹ́ǹdì fún? Orí bí ambassador polybag. Amúrasùn. Àǹtí Afusa. Àǹtí kí mi bá wí ti lọ. Ìmúkàdí ni wá. Ká sì mi gbogbo ẹjọ́. Ẹ̀yin náà gbà lọ́wọ́ mi jàre. Ẹ̀yin náà lè fàṣẹ káwọn kan mọ́ insult mi. Kẹ́gbà sí pé customer is always right. Mo mèsì kó yẹ kí mi fún yín. Èló ni a yọ? Ẹ bá mi yọ 100 naira. Ayé mi tèmi. Mo dáhùn. Ilé owó mi. Àǹtí ìdúró. Àǹtí. Kí ni sáwọn méjèèjì? Ṣé kí wàá sọ̀wọ́? Àwọn èèyàn sábà ń wá yìí. Wọ́n frustrate life èèyàn. Ẹ ǹlẹ́ o, ẹ pẹ̀lẹ́. Kí lẹ fẹ́ rà? Sorry, àbókí tó wọ́n ìgbà nǹkan. Èyí attend sí yín dáadáa, nǹkan tí wọ́n fẹ́ rà ní kẹ́ ẹ sọ. Ẹ jọ. Àbókí tó wọ́n ìgbà mi fẹ́ rà nǹkan lọ́wọ́ ẹ̀. Mo máa dúró tó máa fi dé ni o because Indomie mo fẹ́ rà sí mi. Dẹ̀ wá lè sọ pé Indomie 100 naira tẹ́ máa pàtà fún mi 200 naira mi nílé sọ yẹn. Ibi tí máa dúró tábùkì yẹn máa fi dé lélẹ̀. Tí máa fi kó mi fẹ́ gbogbo àwọn tip yẹn. Ẹ máa fi máa ra credit, ẹ fi máa kí boyfriend yín. Máa jókòó de tó máa fi dé ni. Tó bá dé mo ní lọ. Ẹlẹ́dẹ̀ máa sọ pé irọ́ tẹ́lẹ̀ fóònù níbi tí wọ́n gbà sílẹ̀ dé. Nkókó tí wọ́n gbogbo ẹ ti Bẹ́ẹ̀ ilẹ̀ gbé mi síbi àbẹ́ ilẹ̀ sálárì fún mi. Ẹ wà á Adé báyìí bẹ́ẹ̀ ni. Ẹ jókòó bá. Ọ̀tẹ̀ bá ní sàjà tó pé Ibi táwọn jókòó sí. Tálẹ̀ òkè lẹ́yìn. I'm freaking working for my money. Mo ṣiṣẹ́ fowó mi ni. So mi wá ní wàrà Indomie kí ló sọ fún mi pé 2 million naira ní Indomie. Indomie tó fi 100 naira ni. Nkókó tí wọ́n gbogbo ẹ ti wọ́n. Kaide o. Kaide. Adé báyìí bẹ́ẹ̀ ni. No be me, na my junior sister. Wetin you wan buy? I wan buy something now. Wetin? No be call it now, madam. I wan buy groundnut. You have groundnut? I have. Hold yeah, on. Let me ring am.
irú wọn náà ló jẹ́ kí èèyàn kó máa ní give me my money. Oya, give me my change now, madam. Ó ti ẹ̀ price rárá. Ó ti máa price pé ṣùgbọ́n 30 naira o. She what? Take. Here they go. Ara rẹ̀ yín náà nù. Tọ́ ní kan ṣe. Ṣé o bóyá fake ilẹ̀ fún mi àbọ̀ original? Kí ẹ náà bá yé mi jẹ́. Àwọn olójú máa jẹ́ kó dà bí èèyàn ṣàròrò wọn dẹ̀ nímọ̀ pé ọ̀nà tá ń gbà lówó ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Madam, Well done o. how much it? Thank you, fine. Well done. I want to buy CD. CD. Ṣé Wasiu Ayinde or Pasuma? What you concern me with that one now? No, I mean keys. Oh, Kiss Daniel. You know they say this area again. The other street, you go there. To that I side. mean keys. Kiss. Yes. Oh, so you're me. Invo. Amen. Bangkok bi. Àwọn èèyàn nu lọ́sàn gan. Madam, how far now? Ade o. Abeg, give me the rock. The rock. Give me one. Yeah. Ade enjoy your customer. My customer here dey do. Thank you, ma. This thing. Oh, shit. Thank you, ma. Give me my change, abeg. Ade come. Give me my change. Take. Thank you, ma. Bye-bye. Ade enjoy my customer. Ibi tí wọ́n dàgbà sí lọ dé o. Táwọn olóyè tó fi ra gbogbo ọjà. Ọmọ dúró. Jàtìjàtì. No problem. This like me and no Ẹ wo. Ìwọ ní kọ́rọ̀ mi ìwọ o. Ilé wa sophisticated síbí. Ẹ wo. Ẹ jẹ́ fún mi ní Indomie méjì ẹyin kan. Àbí Indoseed. Tẹ́lẹ̀ gan ni. Tẹ́bẹ̀lẹ̀ wọ́n ti mọ́ ń dúró ni. Ẹ dúró pẹ́. Ẹ dúró pẹ́. Àtajà mọ́. Ẹ mọ̀ kúrò ní ọyẹ́ yín. Àtajà mọ́. Mi ò understand nǹkan tó ń ṣe àwọn nípa yìí. Wọ́n fẹ́ forú pa mí. And I'm late for the party. Ẹ wọ́n máa múná lé fún 1 day. Wọ́n máa dẹ̀ múná lọ fún 3 days. Ojú ọ̀rọ̀ kankan ò ṣẹlẹ̀. Wọ́n kò fẹ́ bà makeup mi jẹ́, wọ́n fẹ́ rún makeup fún mi. Ẹ lè frustrate live mi rọ́lẹ̀ pa. Rẹ̀sẹ́ẹ̀lì. Wow. Ọdẹ bó lọ ń lọ tó ọkọ̀ wá dání. Ayé àdá. Ṣé mi kò fà nìyẹn? Mo ẹsẹ̀ lọ gbàdé lọ́wọ́ ẹni tó bá ń rà á ni. As if you know, okay, mo ti ń sweat látàrọ̀ nínú ilé. Okay. I have to come outside to finish my makeup. Iṣẹ́ táwọn NEPA fi wá ṣe nu. Olóúnjẹ ń dáwọ́ ìjọ mo pé bí mọ́nú mo fi rà á ni. Ìmọ̀ tán lóru yóò mọ̀ ṣe ṣuá tí ń fi mọ̀ sùn. Àwọn ọ̀rẹ́ mi Afusa. Jọ máa ní láti yá mi ní fàn yẹn lọ sí patí tí mò ń lọ. What happened? Because tí mo bá dé patí yẹn mọ̀ kí ibẹ̀ yẹn mọ́ láti ṣe àwọn touches kọ̀ọ̀kan. Àní mo ẹsẹ̀ lọ gbà lọ́wọ́ ẹni tí mo rán lọ́jà. Afusa mi jẹ́, I'm not eating your fan. At least mẹ́rin ẹ̀ ni mo ní sínú ilé. Lórí irọ́. Nǹkan mo bí tí mo náwó ẹ̀ sí ni. I don't know where I kept them. Continue. Kọ̀ọ̀kan yá mi kí fi dé, that's all. Ẹ̀yàn sọ̀rọ̀ yá ní nǹkan o, sọ́ọ̀sà dé lónìí. Afusa gbọ́ nǹkan tó ń sọ náà. Ṣé mo fẹ́ lọ sùn sí pátí onípátí ni? Mọ́ bínú, ájò ra mi náà ní í ṣe kí n lè fi sùn lálẹ́. Kóru wọn lù yàn pa sínú ilé. Màá bẹ́ẹ̀ dá padà tí n bá dé. Dákun mọ́ pẹ́ o. Gbà. Ṣé? Wow. Owó ṣe fẹ́. Afusa, ṣe thank you, má worry. I owe you big. Pátí yẹn. I'm a scatter everywhere. Thank you, thank you. Rẹ̀sẹ́ẹ̀lì, ọtí dé, tó bá mú nǹkan bọ̀. Afusa, tó ṣe ń patronize àwọn fake products ni. What happened? Fọ́ọ̀nù yẹn kàn lọ embarrass mi lónìí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Nǹkan tó ń sọ òye mi. I'm talking about this fan you borrowed me. Ó kàn lọ embarrass mi ni. She what? Actually, mo rí lò náà fine. Okay. And 10 of my friends náà lò. Nígbà tí number 11 out of my friends tó fẹ́ lò kókàn jábọ́. How they stop working? Hey! Who was that? It's such a big embarrassment to my personality. Funke! Who yẹ kó bá fake things lọ́wọ́ mi? Lórí irọ́. No, níbi tí mo bá dé yìí, níbi tí mo rìn gbòòrò dé yìí, tí mo bá rìn àjò mi dé yìí. Wípé èmi, I'm using a fake product. He shock you. It's not only stop working o. Ìṣe ni handle ẹ̀ tún break. Yeah! Olúwa! Instantly. She what? Ó disappoint mi gan pẹ̀lú owó tó sọ fún mi pé òun rí owó yẹn ni ó sọ fún mi pé fake products ló fẹ́ lọ rà. Mama ti kọjá àyè mi dọ́dọ̀ ẹ̀. Oh my days.
As you see me so, I know they use cheap things. Mo kí n lo cheap things at all. Anything to wáyé lára mi original ni. Mo kí n ra nǹkan mi Nigeria. That is why my order for anything my fẹ́ rà láti abroad ni. So I don't understand. Oh, no, it's so painful. So why are you looking at me like that? No, bó ṣe wò mí yẹn ó fẹ́ máa dàbí kébi ẹni wípé ìwọ èmi ni mo ṣẹ̀. And you are the one that hurt me. Wọ́n ló fún mi ní fake things tí mo mú lọ sí party. Tó kọ́ lọ disgrace mi lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Torí bọ́dẹ̀ ṣe ń wò mí sí ó dàbẹ̀ ni pé èmi ni mo wà at fault. No problem. God will see us. Because bó ṣe ń wò mí yẹn ó dàbẹ̀ ni pé mo ṣe ń bọ̀ yẹn ó yẹ kí n yà sọ́jà kí n ra fáànù mi fún ẹ or kí n lọ fún engineer kan bẹ́ẹ̀ repair. See, let me tell you something. Once something is fake, kò lórúkọ méjì, fake ni fake ń jẹ́. It's that you take it or leave it. Ṣé máa gbà lọ́wọ́ mi? Ó kù ti bàjẹ́ náà tẹ́lẹ̀ kò dẹ̀ sí nǹkan tó wà useful fún. Ṣé máa gbà bí kí n bẹ trash away? Ìwà tó mọ̀ bá ti hù àti kékeré. Wo tó bá wẹ̀ kó mú níbí báyìí, I don't understand. There is God in everything we are I'm so tired. Please. Rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore. Child, there is God. There is God. There is God. Ìyẹn Ọlọ́run ṣàánú Afusa kí lórí sọ̀rọ̀ yìí wọ́n ti ń pẹ́ jù. Ọlọ́run ṣàánú mọ́wọ́ jẹ́ sórí sí. Àti dé hospital wọ́n fi wa lọ́kàn balẹ̀ pé ara ọmọ òun yá. Ẹ calm down. Ọlọ́run ṣàánú mọ́wọ́ jẹ́ sórí sí. Ọmọ tèkì èyí sí. Wọ́n kò mọ̀ sáré ṣúwá ọ̀nà tí lọ́kọ́ lọ́mọ lọ́kàn. Kò sí nǹkan kan àlàjá. Ẹ mọ́ orí àti pé hospital wọ̀ jẹ́ kí n kọ́ sọ ọmọ ṣàánú mi. Ìwọ náà mọ̀ gbàdúrà. Wọ́n ti dé Ọlọ́run ṣe o. Ẹ káàbọ̀. Bó ṣe kọ́kọ́ mọ wò bí ó fi òun. Wọ́n yìí sọ̀rọ̀ ní at first. Ó dákẹ́ lọ ṣùwá ní. Mo ti calm down, ó ti fara balẹ̀. Ẹ jọ̀ọ́, àwọn parents ọmọ yẹn ńkọ́? Àmọ́ iye tó sùúrù ṣèbí ṣe là ń jáde lábárí tọ́bọ̀ sáré mọ́kadà lẹ́nu lẹ́sprẹ́sì tábà sì ní asáré gbọ́n nígbà tó jẹ́ pé hospital yín kò jìnnà síbí láti sáré rọ̀ọ̀sì ẹ̀ débì. Ẹ dákun ẹ ṣàánú wò lára ọmọ tí ń ṣe ìkàrà abiyamọ ló ta mí. Anyway, I really try best wá lórí ọmọ yẹn. Yes. But condition tọmọ yẹn wà, if care is not taken, her lè lose it. Jésù. And we need to carry out pediatric surgery on her right now. Ẹ máa lọ deposit 800,000. Sì máa san 800,000 sọ́dọ̀ accountant. Sẹ́yìn gbogbo àlàyé tá a lájà sí kalẹ̀ ni. Mo gbọ́, I'm not deaf. Ẹ dẹ́ẹ̀fù. Torí ẹ̀ bá dẹ́ẹ̀fù ni. Ẹ lè ní ká ló mọ deposit 800,000. Fọmọ tá a mọ̀ rí. Please, respect yourself. Ẹ̀yin gan disrespect ara yín. Àbẹ́rẹ́ wa ló sì. Ẹ̀yin ò ṣe gbé láti ibi táwa parí oore wa sí. Kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rù. Respect yourself. Respect yourself, I say. Where did you think you are? Money ya ni. Did you think this hospital runs based on charity? You were not informed. Mo ṣàlàyé urgent step tá máa take láti fi save ọmọ tẹ́ gbé wá. You are here telling me trash. Alájà ìkìlọ̀ fún wọn. Ìráyè o, yín wá wọn lẹ́ o. Afusa, gbẹ́nu rẹ sọ̀hún. Mo ní o dákẹ́. Dókítà ẹ dákun ẹ mọ́ bínú. Ẹ wò ẹ jẹ́ ká kọ́kọ́ tọ́jú ọmọ náà káwọn mọ̀lẹ́bí rẹ̀ bá sì dé á sì mọ̀ nǹkan tá a ṣe sí owó òun bóyá ṣòro ni àbí ṣòro kọ́ ló jẹ́ fún wọn á tí ì lè sọ ìdákun ẹ kọ́ bá a ṣèfù ọmọ yìí náà ẹ jẹ́ ká rọ ọmọ tiẹ̀ kọ́kọ́ yáná ká tó mọ̀ nǹkan tá a mọ̀ sọ ká tó mọ̀ sọ̀rọ̀ owó ẹ dákun ti bẹ́yìn náà bímọ nítorí Ọlọ́run. Please ẹ má kẹ́sẹ̀ tì mí lọ́rùn because bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ tí ó dẹ́bẹ̀ ní pé bóyá mi ní kí n lọ fi salary tọ̀dọ̀ mi kí n fi bẹ̀rẹ̀ treatment fún patient tí mi mọ̀ rí tí mi mọ̀ rí from nowhere tí mi mọ̀ ẹ́ tó ṣú. No problem. Please, if you know you are not ready to make the payment, madam, ẹ jọ̀ọ́ ẹ gbé patient yín kúrò ní hospital for me. Because we actually need the bed space sef. Only stop mi ti bẹ̀rẹ̀ treatment látàárọ̀ ẹ ready láti make payment and a lot of patients wà ń ta that they are ready to pay because ẹ kàn stress mi ẹ. Here's my drug. Ẹ mọ̀ para yín. Aláìlera ti tọ́jú aláìsàn. Exactly. Ẹ kọ́ lè bá necessary ìpọ̀kú ni mo yàn tó yẹ kí wọ́n gbà sí hospital. Dábàá ní ẹgbẹ́ tí mo ní sẹ́. Madam, please take your patient and go. Please, I don't even have the strength for stress. Please. Ó tiẹ̀ ti dá báwọn. Ẹ ti fi bẹ́ẹ̀ ṣe jẹ́ nílé àti ta hàn wá báwọn. Mi sú ọ̀bùyẹ lọ́mọdé. You know I can sue you for what you are doing. Sukeni, ẹ wá lájà, bó lọ́mọ wà, kí n lọ treat ẹ.